ọpẹ́ ọmọ Fálànú oníkèké àrà ọmọ ìyá àdúrà ní Crest 91.1 FM ìkànnì mọ́kànléláàádọ́rùn àti wíní ọ̀kan ní gbogbo alaalẹ́ ọjọ́ ajé Monday láago 7:00 sí 8:00 alẹ́ fún ìkéde àti ìpolówó ọjà ẹ kàn sí wọn ní ẹ̀ka ìpolówó ọjà ní Crest 91.1 FM tàbí kẹ́ ẹ pè Tọ́pẹ́ Fálànú sórí 070 5140 4540 070 5140 4540 àìgbọ́dọ̀ má gbọ́ lẹ́tọ̀ àṣáládùn fún gbogbo ojúlówó ọmọ Yorùbá o tàṣà ti ṣe tèdè Yorùbá ò má gbọ́dọ̀ parun ó dọwọ́ gbogbo wa o. Àṣáládùn lóde ètò Ọmọdúdúwà àṣà wa gbà yìí ó pọ̀ gan ó kọjá erésẹ́. Àṣáládùn lóde ètò tó fọgbọ́n yọ àṣà wa gbà yìí ó gbẹ̀yẹ ò níbikíbi láyé. Tèmítọ́pẹ́ dé o ọmọ Fálànú ló mọ̀mọ́ yọ ẹ̀kú àmójúbà onígègé ara ètò Àṣáládùn tún ti gbìnà yá o. Ní alára àgbà yìí dá gbogbo ọmọ Yorùbá o ẹ̀tún jẹ́ àjọ jẹ́ gbádùn ètò Tèmítọ́pẹ́ tún ti dé ọmọ Fálànú wa onígègé àrà lóníkẹ́kọ̀ọ́gbọ́n Tèmítọ́pẹ́ ó tún dé Àyìndé òkàrè àwa onílé gbà níta wa òkàtà wa dojú dé àṣà Yorùbá ò gbọ́dọ̀ relẹ̀ láì. Onílé mo bòde kí n tó wọlé o. ǹlẹ́ àgọ́ Àlàyìndé mo bòde fóṣù. kó ìbòde. Tèmítọ́pẹ́ ajá òṣùpá mi dé mo wá bòde fọlọ́run ọba. ìbàlọ́wọ́ Elédùmarè ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ẹlẹ́dàá mi ọba tí dé gbogbo alágbára mọ́nú agolo òmìmì tí mi gbogbo olúlógbòlògbò. kábíyèsí Elédùmarè ọba tó lágbára lórí gbogbo ọba pátápátá tí ń bẹ láyé gbogbo. Ọlọ́run o. Èdùmarè tí ò ṣe é rọ̀ lóyè kábíyèsí ọba mi Èdùmarè tó jẹ́ pé òun ló lágbára lórí gbogbo ẹ̀dá èèyàn. kábíyèsí. ìwọ láàmọ̀ yìn ìwọ náà láàsì mọ́ gbéga adúpẹ́ lọ́wọ́ Olúwa ọba tó pa wá mọ́ tó fìṣọ́ ẹ̀ ṣọ́ wa. àtúntì dènà rèé o lórí ètò wa ètò yín Àṣáládùn níkànnì alára àgbà yìí dá Crest 91.1 FM náà ni eléyìí tó kalẹ̀ sí agbègbè Gálílì ní òpópónà tó lọ sí Olódó àtúndé ẹtúnjájọ jẹ gbádùn ètò. Tèmítọ́pẹ́ ọmọ Fálànú yín rèé o ọlá adádé Àyìndé alálùbáríkà orin ọdẹ ẹyẹ méje jáde ẹ onígègé àrà ọmọ ìyá dùà. bẹ́ẹ̀ni. èmi làrẹ̀sà àjèjé barédè mọ́mì náà bá rí ọlá morójú epo pọ́n bẹ́ẹ̀ mo ṣe ní epo gbùdùgbàdà lálọ́. ó gbére. èmi àmọ́ pé ìjẹ́ ẹgbẹ̀rún òun ẹgbẹ̀fà ní bá rí onírẹ̀sà ajẹ́. bẹ́ẹ̀ni. ó náà ni ó tún tarí onírẹ̀sà náà ṣe ọmọ ọba jógèrè ní àmọ̀fọ̀ èdè. ǹlẹ́. bàbá bí mi lédè mo mèdè mọ̀mọ́ bí mi lédè mo mèdè ké mo mèdè títí mo bá wọn gbẹ́gbẹ́ àárọ̀ yọ níbi wọ́n gbé fa pé ìrìn ìṣẹ́bọ gbọ̀ngàdàn ni mo sùn lọ́rọ̀. epo. ará àpọ̀nẹ́ ẹ̀mẹ́sìgùn yàrá délé bàbá tó bí ńlọ́mọ mọ́sọ́ àró mọ́ wọn dẹ́ rẹ́sà. kájọ máa kọ́gbọ́n àṣà yìí gbà yìí ó gbẹ̀yẹ ò níbikíbi láyé onígègé àrà lóníkẹ́kọ̀ọ́gbọ́n àwa ò ní lè gbà níta wa ò káṣà wa dojú dé àwa ò ní lè gbà níta wa ò káṣà wa ò mẹ́rin tọmọ. àwa ò ní gbà ń tà wá káṣà wa ó dojú dé ànígbà níta wá káṣà wa ó mẹ́rí. láíláí. onílé yìí mo kí yín o gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tí ń bẹ lóde ilẹ̀ yìí gbogbo yín mo kí o mo kí gbogbo olọ́kùnrin bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo olóbìnrin o ajá yìí pé párá ò ní jámọ́ mi kú lọ́wọ́ dùgbẹ̀dùgbẹ̀ ò ní fọmọ rẹ̀ lẹ̀ àríra wa lónìí inú a sì tún gan ní ara wa bẹ́gbọ́n tí mo máa búrò ìlọsíwájú àti ìdàgbàsókè ní ọmọ bá wa lọ́dún tuntun tá a wọ̀ yìí ọdún 2026 tá a wọ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè ọdún ògbéga wa ni ó jẹ́ ọdún àṣeyọrí wa ni ó jẹ́ àníríwá Ọlọ́run ìdààmú ànírógun ànírọ́tẹ̀ lórílẹ̀‐èdè yìí lágbára lọ́wọ́ Elédùmarè bí adùn bí oyin òun náà ni ó mọ wá ságọ́ wa torí pé ibi sápó báyìí là á bẹ́tu ibi gìjà là á bẹ́kùn ibi pèrè là á bá pàrọ̀ òjòjò ní sajẹ́ kó mọ́ lè nájà agara ò ní dóńsí Ọlọ́run ọba agara ò ní dá gbogbo alágbára lọ́wọ́ Elédùà mo kí gbogbo àwọn ọkọ mi látòkè délẹ̀ Tèmítọ́pẹ́ Afọlámi àrẹ̀mọ mi ń bẹ ń bí bá ń káwọn ará lé. tó ẹ kú lé o wọn pé ọpẹ́ ní ìfẹ́ ní kálẹ̀ àwọn nílé alára yìí ní ìfẹ́ ní kájọ àwọn òde ìjẹrùdíyà fún ọ̀rọ̀ kan mọ̀dìmọ̀dì tí ìfojoojúmọ́ béèrè tí kì í fọjọ́ kan dúpẹ́ o ìjẹ́ ọpẹ́ olórí àdáàdá tán ni adúpẹ́ fọlọ́run Olódùmarè tó ṣọ́ wa lọ láyà àjẹjọ tó sì darí wa padà ní dédé àsìkò yẹ kú lé ẹkú etí ìgbọ́ ètò Àṣáládùn ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́ Tèmítọ́pẹ́ Afọlámi Olúwadámiláre Àlàó Akéwì ìfẹ́ ẹkú lé ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀. kẹ́sí gbogbo ọmọ kóòtù òjíire kẹjá jọ gbàṣà àtàwọn alárùgẹ ní kásá yóò bó mọ́ rẹ̀ yìí.
Adékúnlé Adébísí akéwì orí ọ̀fẹ́ òun náà ń bẹ ń bì í torí pé àgbà tó bá lọ́mọ lẹ́yìn kì í kàkọ́ tán orin àjọ wà ń bí láti tún mẹ́tò talẹ́ òní wá ní báńkì àwọn ará ilé. tó ẹkú lé làákàrà lé ẹrì wá làákérò ọ̀nà akínyín kálẹ̀ akínyín káàbọ̀ ẹkú dédé wò níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń gbọ́ léṣẹ́ wa Crest 91.1 FM ní Gálílì ńlẹ̀ Ìbàdàn. Adékúnlé Adébísí akéwì orí ọ̀fẹ́ náà ní kí yín lálẹ́ yìí ó pé ẹ káalẹ́ o ẹkú ilé o ẹ sì tún káàbọ̀ sórí ètò. gbogbo níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà ti ṣe tèdè Yorùbá abala orírun ló sì kẹta níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan abala tó kẹ́yìn ní dáhùn ìbéèrè lágàn o tẹ́ ó ti máa jẹ̀bùn tẹ́ bá ti gbà béèrè Ọláìdé Olóhùn Òyìn ló ní ẹ máa gbọ́ o. Táíwò Ọlọ́fin yọkùn òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì àmójú ẹ̀rọ tí ń tẹ̀sọ́tún tẹ̀sọ́sì tó yẹ kẹ́ mọ́ láǹfààní láti mọ́ jẹ̀gbádùn wa. Èjìdá yìí là kí Táyé Lolú ọba ọmọ ẹdúnjọ bí ẹnu agbórí igi réferéfe bú mi kí n kárí lékè mi kí n padà sẹ́yìn èjìdá tó délé lẹ́kìsà tó ṣe lẹ́kìsà tó nígbà aṣọ ọmọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ òṣónú ńlé wọn ò béjì rẹ onínúure báyìí ní bẹ́ẹ̀dùn ó sì wù mí kí n fà á fún ọmọ mi àrẹ̀mọ mi kí n gbà mọ ẹ̀bùn ọdún rẹ̀ rí. ó dùn fi ta ọrẹ ọmọ ròdòròdò pupa ọmọ pupa dùn tó bá tún wá lọ jẹjì rẹ. ó ní mo ṣe ń wò pé ọmọ yìí rẹwà ju kájọ bọ́ọ̀tà lọ kí nǹkan tiẹ̀ fà á pé Táíwò èjìdí ará àsokùn ẹdún jọ bí ẹnu agbórí igi réferéfe o mú mi kí n kárí lékè mi kí n padà sẹ́yìn o èjìdí tó délé lẹ́kìsà tó ṣe lẹ́kìsà gbọdọ̀ nígbà aṣọ o wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ òṣónú ilé òbejì rẹ onínú rẹ ní bẹ́ẹ̀dùn o àdékìlẹ̀ pa àkọ́jọ́jọ́ wọ̀ ló kí n sì mú báyìí pé àrẹ̀mọ mi gbà ká mọ̀ mú lọ ta. inú mi ti ẹ̀dùn tó wó lọ́jọ́ iwájú oṣù ní ẹ̀rí tó kó nǹkan jàgbàdo ta yíra ń rẹ́rìn. lálẹ́ òní kákí gbogbo wa pátápátá pé a tún kó àmójúbà ara wa torí ètò ilé ní ọjà ètò ilé kejì tí a ṣe nínú ọdún yìí ọpẹ́ ni lọ́wọ́ Elédùà tó ń fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa tó sì ń dáàbò ẹ̀ bò wá. abásìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tá a jọ jẹ̀gbádùn ara wa ní ọdún tó kọjá lọ a tún wá ń ṣèlérí fún yín pé lọ́dún yìí náà a tún jọ jẹ̀gbádùn ara wa ní lágbára lọ́wọ́ Elédùmarè aburú kankan ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan nù wa a ní gbọ́rọ̀ òkèrè ìbànújẹ́ a ní rìnrìn ẹgbẹ̀rin máìlì nínú ibùsọ̀ nínú yàrá wa nínú ìyẹ̀wù tí wàhálà ó kàn tí ó kàn wá Ọlọ́run ní jẹ́ wàhálà ó kàn Èdùmàrè ó sì ní sàwa náà ń wàhálà fún yàn lágbára lọ́wọ́ Elédùà ọba mi Èdùmàrè ò ní jẹ́ ká yóò mọ bá a ṣe tó kò ní jẹ́ ká yóò mọ bá a ṣe mọ àánú Ọlọ́run ní fi wálẹ̀ ńgbà kọ̀ọ̀kan ó ṣe mí ṣe bí àdúrà ó ṣe mí ṣe bí ìwúre lálẹ́ òní àdúrà kékeré wọ̀n jẹ́ pé lọ. Elédùà náà láàmú abẹ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ míì wọ́n mọ pète ogun ibi tí mò ń lọ lálẹ́ òní lábala àgbéyẹ̀wò àṣànú wọ́n mọ pète ogun wọ́n mọ pète ọ̀tẹ̀ láì mọ̀ pé ogun ò dàbí iyán ogun ò dàbí ẹ̀kọ ogun ò dàbí ká máa bá yẹni dọ̀wẹ́kẹ̀ torí pé bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí o ọmọ tálákà nìkan kọ́ ni ò ní lè ròdì ẹmu ọmọ olówó gan ò ní lè bọ́ọ̀ta àmọ́ bọ́ọ̀dẹ̀ bá dùn tí gbogbo nǹkan tó ṣe yọ̀tọ̀ mì tí gbogbo nǹkan rọ̀sọ̀mù ìlà fi máa wò wípé já ṣe báyìí já ṣe léyìí àmọ́ gbà ló bá rọgbọ ọkàn ò ní balẹ̀ o bí ìgbẹ́ nílùú rí o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kógun ó tiẹ̀ dé gan kó tiẹ̀ ṣẹlẹ̀ gan Ọlọ́run ní járógun lórílẹ̀‐èdè wa o àmín o mo fi ní ànírógun nílẹ̀ yóò dòkèèrè tẹ́fẹ́tẹ́fẹ́ ó dòkèèrè ànírógun nílẹ̀ yóò dòkèèrè tẹ́fẹ́tẹ́fẹ́ ó dòkèèrè ànírógun nílẹ̀ yóò dòkèèrè tẹ́fẹ́tẹ́fẹ́ ó dòkèèrè. oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan abala tó kẹ́yìn ní dáhùn ìbéèrè lágàn o tẹ́ ó ti máa jẹ̀bùn tẹ́ bá ti gbà béèrè. níjà òun àná tá a bá gbọ́ ìtàn dáadáa nípa ilẹ̀ Yorùbá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ló jẹ́ pé ọba aládé wọn ajagungbadé ni wọ́n tó jẹ́ pé wọ́n jagun wọ́n fi gba adé ni àmọ́ nísàmọ́nì tá a wà yìí kò sógun kò sọ́tẹ̀ mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ tí wọ́n ń pè lógun iná ni máa ń dábàá rẹ̀ àwa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá lóòótọ́ àìságun o lóòótọ́ àìbẹ̀rù ogun o arógun jó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ṣùgbọ́n ọba mi kò dùn mí a lè fi wẹ́n tí ọba rárá o
ẹ̀yin náà gbọ́ gbogbo òlú tógun ti ṣẹlẹ̀ ẹ mọ oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ibi tógun bá ti ṣẹlẹ̀ kì í ṣe bó ṣe rí lánàá ni ó ṣe rí lónìí o ni èmi fi sọ pé kọba mi Èdùmàrè kó mọ̀ jà rógun àwọn tógun Kíríjì bá sojú wọn ni wọ́n lè ròyìn ẹni ogun Àdùbí bá sojú rẹ̀ ni ló lè ṣàlàyé ẹni ọba wa láǹfààní láti fojú winá ogun Dàòmì ni ó mọ̀ wípé kò sérè àtàǹfààní kankan nínú kí ogun ó ṣẹlẹ̀ láwùjọ ogun Àgbẹ̀kọ̀yà náà ẹ̀yin náà mọ oríṣiríṣi ọṣẹ́ tó ṣẹlẹ̀ a lè fogun wá làáfíà ní tí gbogbo wa tá a gbọ́dọ̀ mọ lépa rẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní àlàáfíà ibi yòówù tá a bá wà ká gbìyànjú ká gbà láàfíà láàyè torí pé ibi tá làáfíà bá wà òun náà láti mọ láǹfààní àti ṣèlú láti láǹfààní àti mọ mọ̀lú láti láǹfààní àti mọ jẹ̀lú gan láti mọ láǹfààní àti mọ ṣe tó tó àti tó yẹ kódà nígbà tí mọ láǹfààní àti rí nǹkan kómì tẹ láǹfààní àti mọ kómi bógun bá dé iye owó tẹ rí ẹni kò síbi tẹ kó gbà tó fi yẹ ká mọ gbàdúrà ká sì mọ pété pé kí àlàáfíà kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà o bí ọ̀rọ̀ ọ̀gá mi kan ọ̀gá mi gangan ni kì í ṣe sọ ọ̀gá mi kan ó ní Ọ̀fà ni mo gbà lókè fíà tí mo rí àwọn ọ̀dọ́ mẹ́fà tí wọ́n ń jìfà lókè fíà àlàáfíà lèmi retí kó ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́ mẹ́fà tí ń jìfà lókè fíà àmọ́ ìfàkúfà tí wọ́n ń fà òun náà ló fa à ń fa ọfà à ń ta ọfà fàrà tí wọ́n fa ọfà lókè fíà ló bá fa pọ̀nkan lára wọn ya làlàáfíà ló bá di fíafíà ẹgbà láàfíà láàyè ànírógun ànírọ́tẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà o. ní àṣẹ Èdùmàrè. ẹ bá jájọ yóò ń bu àṣà Yorùbá wa ká má yẹ dágun náà sí ká gbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ járí àṣà ládùn lóde ètò tó fà kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o. ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì rèé bí wọ́n bá pe ni ní balógun àyè máa ń gọ lẹ́yìn ogun ló fi jẹ́ pé tá a bá ń wò ó ní ipa kan tí àwọn akíkanjú tí wọ́n máa ń ní tí wọ́n fi máa ń yàn wọ́n sípò ó sì ní gbèsè tí wọ́n ó gbé tá a fi mọ̀ yìí pé wọ́n ń kópa wọn bó ti wulẹ̀ kí ayé ọ̀làjú kó dé tó torí eléyìí ká fi àkíyèsí ká máa fi pè torí pé Yorùbá bọ̀ wọ́n ní àkúkú ìjòyè ó sàn ju mo joyè ẹnu mi ò kálù lọ bẹ́ẹ̀ sì rèé bí wọ́n bá fi ní joyè àwòdì ó yẹ kéèyàn ó lè gbádìí ẹ o ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kí gbogbo akájọ kíyèsí ni tọ́pọ̀lọpọ̀ ó sì ti máa rò ó tí wọ́n mọ̀ pé kí wàá nípa ó ń tọ̀hún bẹ́ẹ̀ bá wò ó nílẹ̀ kóòtù òjìrè bí oyè kan wà tó jẹ́ oyè olórí ogun tí wọ́n máa jẹ nílẹ̀ Yorùbá lápapọ̀ tó sì jẹ́ pé ipa ó ń tọ̀hún òun náà ní láti kópa lórí bógun òṣèní máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bógun òṣèní kó ìran Yorùbá gbogbo ète rẹ̀ nírúfẹ́ ẹni tí wọ́n bá fi sírú ààyè bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ pa yálà ète wọn ó hàn dé o tàbí kò hàn dé o gbogbo ọ̀nà tí wọ́n fi rí i pé ó ń kópa rẹ̀ ló yẹ ká mọ̀ rí àmọ́ béèyàn bá wá jẹ́ ọmọ onísọ̀nà tá a bá wá rí àmì àwọ̀ lára rẹ̀ bàbá wá pe àkíyèsí wọn sí èmi ò rò pé ó léèwọ̀ o torí pé oyè ńlá kan wà tó jẹ́ oyè akíkanjú àtòyè akọni tí wọ́n máa ń fi àwọn tí wọ́n bá já kíkanjú àtakọni jẹ nílẹ̀ Yorùbá oyè ológun ni tí wọ́n ń pè ní Kakanfò ẹnìkan ló béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi lórí rẹ̀ lánàá mo wá sọ fún un pé bó bá ti dòní ìwọ náà farabalẹ̀ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ ọmọ gbọ́ ètò àṣáládùn níkànnì ti Crest 91.1 FM ó wàá mọ oyè wo là ń pè ní oyè Kakanfò kí nìdí tá a fi máa ń yan Kakanfò kí sì lójúṣe àti kí ni àwòmọ́ àtàmúyẹ Kakanfò kí wàá ní ojúṣe ẹni tó bá jẹ Kakanfò tá a fi mọ̀ wípé ó ń kópa gẹ́gẹ́ bí Kakanfò. Oyè Kakanfò jẹ́ oyè olórí ogun pátápátá aṣíwájú ogun gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó bá sì jẹ́ akíkanjú akọni tó lágbára tó lóògùn tó lè ṣàyà gbangba níta gbangba láì ní sá irú wọn là á fi jẹ Kakanfò kódà níjọ́ ọ̀hún àná níbi tí agbára Kakanfò dé tẹ́ ó bá ti jẹ Kakanfò tán kò tún gbọdọ̀ forí balẹ̀ fún ọba aládé mọ́ ṣe ti di pé Kakanfò nu bákan náà
kò tún gbọ́dọ̀ bá ọba gbèlú kò gbọ́dọ̀ bá láàfin gbèlú tí Kakanfò bá tún wá lọ sójú ogun ó gbọ́dọ̀ ṣẹ́gun ni o bí ó bá ti ṣẹ́gun kò ní padà wálé ṣé ẹ ti rí tọrọ mọ́ oyè Kakanfò báwọn ṣùgbọ́n tá a bá wá ní ká sọ òótọ́ ọ̀rọ̀ ẹni tí a lè sọ pé ó kájú ẹ̀ lẹ́ni tí wọ́n fi jẹ Kakanfò nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn àwòmọ́ àtàmúyẹ tá a máa ń wò mọ́ ẹni tá a bá fẹ́ fi jẹ Kakanfò ẹ rí i pé Ọ̀túnba Ìbà Gani Adams tí wọ́n fi jẹ oyè Kakanfò yìí ẹni tí ó tó sọ ìlú òun náà la pè ta ni ó sọ lóro torí tá a bá sọ̀rọ̀ nípa akitiyan àti ìjàngbara ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ ẹgbẹ́ ọmọ Oòduà tó jẹ́ OPC aṣíwájú rere ni tó sì kó ipa ribiribi kódà nínú ìgbésẹ̀ rẹ̀ ló ti ṣe àfọ̀mọ́ ní tá à ń pè ní OPC yàtọ̀ sí àwọn ẹgbẹ́ oníjàǹdùkú tí wọ́n sì ń kó ipa ribiribi gbogbo àwọn àwòmọ́ yìí ni wọ́n wò kì í tún wá láyé òde òní béèyàn bá tún wá lóògùn tó jó lóògùn ó tún wá gbọ́dọ̀ lówó mọ́ ọlá wà owó wà tí Elédùà tó fi jíǹkì ẹni tó jẹ Kakanfò yìí bákan náà ìmọ̀ọ̀yàn ìlẹ́kọ̀ọ́wé ìlàjú nílẹ̀ yìí àti lókè òkun ara àwọn àwòmọ́ yìí náà ni kódà tẹ́ bá rántí dáadáa nígbà ayé ààrẹ Jonathan Goodluck tí wọ́n ní àwọn kan tí wọ́n lọ ń fọ́ ọ̀pá epo Kakanfò yìí ni wọ́n pè ńgbà náà lábẹ́ àgbékalẹ̀ ìlànà ti ẹgbẹ́ OPC ńgbà yẹn pé kí wọ́n lọ mọ́ kópa sísọ ibi tí wọ́n ti ń fọ́ ọ̀pá epo tí wọ́n ò fi ní lè rí fọ́mọ́ tí wọ́n sì gbé ìgbésẹ̀ náà bẹ́ẹ̀ bá rántí dáadáa kódà owó tó lóko tó ní kìmí ni wọ́n gbé fún wọn fún iṣẹ́ ńlá náà nígbà náà lọ́hùn. bẹ́ẹ̀ bá sì wá wò ó nígbà tí wọ́n fún wọn níṣẹ́ yìí ní tó jẹ mọ́ à ń fọ́ ọ̀pá epo ó dínkù bó ti ẹ̀jẹ̀ pàwọ̀ ò bá wọn débẹ̀ a sì rí bí wọ́n ṣe ṣiṣẹ́ ọ̀hún àmọ́ bá a bá fọlọ́dẹ sẹ́lù fódìdí ọdún mẹ́ta tó lé òkó ni a lè perú ọdẹ bẹ́ẹ̀ lọ́dẹ odidi ọdún mẹ́ta ló fi sọ wa tó lé òsì jà ọgbọ́n kan ní sàǹdá ó lè sàǹjà ládùúgbò mi ẹni tó bá perú ọdẹ bẹ́ẹ̀ lọ́dẹ a jẹ́ pé kọ̀mọ́ ti ń ṣe nu. ó wá di àsìkò tí ó yẹ kí gbogbo ọmọ ìran Yorùbá ká kíyèsára lásìkò tá a wà yìí kó tiẹ̀ tó dé àsìkò yìí ló yẹ ká ti rí mọ́ rí ipa ìgbésẹ̀ ẹni tá a pè ní Kakanfò lórí bí ara ó ṣe dẹ̀ wá nílẹ̀ kóòtù òjíire tá a lè mọ́ sunrun àsùnforí lóṣùká tá a ní mọ́ gbọ́ pé àwọn kan agbésùmọ̀mí wọ́n kàn ń wo àwọn ibìkan nílẹ̀ Yorùbá tí wọ́n sì ń ṣe sáká fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tún wá ń dúnkokò pé àti kú omi o ibi ló tún kù tá a tún ń lọ nílùú tó lọ́ba tó níjòyè tá a tún wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀gbọ́n tí wọ́n máa kọ́ wọ́n ní ààrẹ ń pè ọ́ òun dífá bífá bá fọre bá bífá ààrẹ bá fọre bá ààrẹ ò bá fọre ń kọ́ wàhálà ń bẹ. ó kà sàmì pé ọ̀rọ̀ rẹ̀ ò tí ì fọre ni. nígbà tá a bá wá ní ọ̀dà náà o ààrẹ ò wá fọre àmọ́ níta ààrẹ ń fọ̀ báyìí wọ́n ní adákẹ́mọ̀fọ̀hún àmọ́ tẹni tí ń ṣe sáwàá sọ pé ẹni tá a yàn yìí ò wá kójú òṣùwọ̀n ni ní tèmi o èmi mọ̀ pé ẹni tó kójú òṣùwọ̀n lẹni tí wọ́n yàn àmọ́ bá a bá wá fìyàn joyè àwòdì táwọn aráyé wá rí i pé irú ẹni bẹ́ẹ̀ ò gbìyànjú àti ẹ̀ ti pètè àti gbádìẹ ẹnu àbùkù ò fẹ́ mọ́ kàn án irúfẹ́ nǹkan báyìí ò sì ní tí àwa kan tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá lọ́rùn nítorí pé oyè ńlá oyè tó jẹ́ gbajúgbajà ńlọyè Kakanfò nílẹ̀ Yorùbá. èmi fi àsìkò yìí pé Ìbà Gani Adams ààrẹ o kára ó lé o kẹ́ ẹ pẹ́ o lógun ọ̀fẹ́ o káàrẹ́ ó pẹ́ o kẹ́ ẹ bá wa gbìyànjú láti gbé ìgbésẹ̀ akọni táwọn ọmọ kóòtù òjíire bí gan ó fi rí i pé ẹni yìí ń gbìyànjú lórí àti jàjàǹgbara
bí àwọn ìran kan ò sí ní máa kó alẹ́rú tí wọn ò ní máa tẹ̀ wá mẹ́rẹ̀. a ti gbọ́ kájèjì kó wá máa bó nílẹ̀ dulẹ̀ gbogbo ibikíbi tí wọ́n bá sì ti dé tí wọ́n bá ti pàtẹ sí wọ́n máa jẹ gàba tí àwọn ò sì láǹfààní àti jẹrú gàba bẹ́ẹ̀ nílẹ̀ bàbá tiwọn. ẹ wá o gẹ́gẹ́ bí ipò yín ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ kò ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá o. àfẹ́ máa hú gbọ́ mọ́ gbogbo tẹ́ ẹ̀ bá ṣe gbogbo ipa tẹ́ ẹ̀ bá kó lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń wọlé lọ rèé gbé àwọn èèyàn tí wọ́n ń wọlé lọ rèé pa àwọn èèyàn nílùú nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ bá ẹ máa lọ kàtàn dáadáa orí ilẹ̀ Yorùbá lápapọ̀ iná máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lè kèé máa sórí ìlú kan nìkan. bí ogun bá ilé tẹ bí òbí bá ilé tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tó ti ń di pé wọ́n ní wọ́n ń débì kan wọ́n ń wọ̀bì kan wọ́n ń kọ́ ọmọ Yorùbá lẹ́rú wọ́n ń pa wọ́n pakúpa wọ́n ń jí wọ́n gbé wọnú igbó lọ. ọbí yín o bójú ò bá tì yín mọ́ pa yín o bàbá yín ò bá tiẹ̀ tí ì ká ẹjẹ́ àwọn ayé orí bẹ́ẹ̀ yìí náà gbégbèsè gẹ́gẹ́ bí oyè tẹ́ ẹ jẹ́ ṣebí bí Aláàfin bá wájà Aláàfin kan náà ní ẹ̀rọ tún wà mẹ́ orí ilẹ̀ Yorùbá lẹ́jẹ́ Kakanfò lé ẹ dákun Ààrẹ Ìbà Gani Adams àǹfààsìkò yìí rọ̀ yín ẹ gbé ìgbésẹ̀ akọni kí àwọn ayé orí pé ẹ ká ojú òṣùwọ̀n lórí ipò àti ààyè tí Elédùà àti Ẹlẹ́dàá yín tó tò yín sí ẹ jẹ́ wọ́n rí ipa akọni alágbára ilẹ̀ Yorùbá ẹ má wàá já wọn tó yẹ pé wọn ò ní kan ṣe kí wọ́n wá máa tẹ̀yìn mẹ́rẹ̀ tàbí kí wọ́n wá máa bu ẹnu àtẹ́lu ipò tí Ẹlẹ́dàá yàn yín sí. àmọ̀ràn lèmi ń ṣe wọn ò bu yín o mò ń pè yín sákèésí ni torí pé bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí àìmọye àwọn èèyàn ni wọ́n ń sọ etí wa ti kún ẹnìkan náà ni ó sì sọ tí ó fi dé tí gbọ́ yín. àwa gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tá a sì gbé àṣà àti ṣe dání ojú wa ò ní gba inú wa ò ní dùn sí kí wọ́n máa bẹnu àtẹ́lu oyè ńlá tó jẹ́ oyè akọni nílẹ̀ Yorùbá. èmi nígbàgbọ́ pé pẹ̀lú tá a sọ lónìí pẹ̀lú tẹ́yìn náà ń rí àti bí wọ́n ṣe ń dúnkokò débi pé ọ̀rọ̀ ti fẹ́ mú wàhálà dání tó ti fẹ́ kan kí ìrànwọ́ òkèèrè kí wọ́n mọ láwọn ń bọ̀. bájòjì bá wá wọ̀lú tí ń tọ́ka sí sàárẹ̀ afọ́jú tí a mọ̀ pé ó ti lọ́wọ́ kan onílé nínú. bàbá àkúkú òjòyè ọ̀sán jẹnu mi ò kálu o ẹ dákun ẹ jẹ́ wọn rí ipa yín kí wọ́n mọ̀ wípé ẹni tó tọ̀lù sọ iná la yàn pé kó mọ sọ ìloro wa kí wọ́n rí ipa tí ẹ gbé kí wọ́n rí ìgbésẹ̀ tẹ́ ẹ gbé kí wọ́n sì rí ipa yín lórí bí ìran Yorùbá ò ṣe ní mẹ́rí tí ò ní máa jẹ́ àtẹ̀mẹ́rẹ̀ ẹ má jẹ́ wọ́n máa gbógo yín kí wọ́n máa gbé fẹ́lòmíì o wọ́n ti fẹ́ máa gbé ògo yín fún ẹlòmíì ẹ̀yin sì kájú ẹ̀ ní gbogbo ọ̀nà ní ti mọ̀ọ̀yàn ní ti lágbára ní ti lóògùn ẹ jẹ́ wọ́n rí àbí òṣoògùn mọ́ ni. ogun bẹ́ẹ̀ o. ṣé òṣàgbára mọ́ ni. agbára wà. ẹ jẹ́ wọ́n rí níjọ́ àná wọ́n mọ̀ ní ẹ̀wí fàlẹ̀ jòkó lọ ẹ̀gì sàṣàrà bàgbó ẹ̀wí fàlẹ̀ jòkó lọ ẹ̀gì sàṣàrà bàgbó tí ò sí sàṣàrà mọ́ ni àbágbó ló dànù bágbó bá dànù kásẹ̀ mí ẹ dákun o àwọn ò tó bẹ́ẹ̀ láti bá yín sọ̀rọ̀ àmọ́ à ń gbẹnu àwọn ọmọ ìran Yorùbá pàápàá jùlọ àwa ọ̀dọ́ Yorùbá à ń gbẹnu wọn sọ̀rọ̀ wípé àwa ń pè yín àmọ̀pẹ́ kájú ẹ̀ ẹ gbé ìgbésẹ̀ tá a fi láǹfààní àti tá a fi mọ kíyín lẹ́yìn pé aṣíwájú rere la ní ẹni tó sì tólù sọ la pè pé sọ lóru wa ẹni tó kájú ẹ̀ la fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ẹ gbé ìgbésẹ̀ ẹ jẹ́ àwọn èèyàn ó mọ rírì yín tọ̀ kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lábala àgbéyẹ̀wò àṣà Yorùbá ibi tí mo fẹ́ lọ lálẹ́ òní nù ó dàbí ọ̀rọ̀ ìsítí fún yín tí gbogbo ọmọ ọ̀ràn Yorùbá àtàwọn tí wọ́n bá jọ̀dọ̀ náà tí wọ́n ti ń wò pé kí ni nǹkan tí ẹ wá fẹ́ ṣe ẹni tó bá sì ní kí là á ṣe kí là á ṣe hàn àmọ́ bọ̀ yìí pé ẹ gbé ìgbésẹ̀ tí ẹ sì ṣe nǹkan táwọn èèyàn fi mọ̀ pé ìran Yorùbá yìí ṣèrántí wọ́n lè tẹ̀mẹ́rẹ̀.
àwa ò kásá wá dojú dé. àṣà Yorùbá ò gbọ́dọ̀ relẹ̀ láíláí o. la fi ń ké sí gbogbo ọmọ kóòtù òjíire. kẹjá jọ gbàṣà àtàwọn alárùgẹ ni. kásá Yorùbá mọ̀rẹ̀yìn kọ́ mọ̀rẹ̀yìn làwa ń lọ yìí o. ẹ̀ bá jájọ Yorùbá àṣà. ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tèmi náà jẹ́ kan láàrin yín ṣé mo wí ire. a gbọ́ yìí sí nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kó. ṣé mo wí ire ṣé mo sọ ń tẹ́ ẹ fẹ́ kí a sọ. gbogbo à ń kùn lábẹ́nú a lè dáǹfààní àti débẹ̀ ibìkan náà là á gbà sọ̀rọ̀. ṣé mo ti fẹnu ṣé mo ti jíṣẹ́ ń tẹ́ ẹ fẹ́ gbọ́ ṣé mo wí ire bí mo bá wí ire tọ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀ láǹfààní àti jẹ́ àmọ̀ nígbà tó bá tó àkókò tí a bá sí ojú òpó lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tó ṣe ń tẹ̀síwájú ní gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí lábala ni abala kejì tí a fẹ́ kán lù báyìí ó náà ní abala eléyìí tá a pè ní orírun abala tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn oríkì ilẹ̀ Yorùbá yálà oríkì ìlú oríkì orílẹ̀ oríkì àbísọ oríkì àmútọ̀runwá bírò eléyìí tí mò ń kí táyé lulú lẹ́ẹ̀kan ọmọ méjèèjì rí ará àsokùn àtoríkì agboolé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lónìí àtúnyà àbí kan àrẹ̀mọ mi ń bẹ ní Tèmítọ́pẹ́ Afọlámi níbo la fẹ́ lọ lálẹ́ òní lábala ti orírun. ẹ jẹ́ bá wọn dórí wọn náà. orírun nílé Ifẹ̀. orírun Yorùbá náà nù. tọ́ ẹ já dórírun ilẹ̀ Yorùbá ní Ilé Ifẹ̀ Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé níbi ojúmọ́ rere ti mọ́ wáyé àbú olúfẹ́ àkejì ọmọ àìdúró kákíni nífẹ̀ẹ́ ọ̀ ni àìbẹ̀rẹ̀ kákíni nífẹ̀ẹ́ ọ̀ rẹ̀ tó ń ga tó ń bẹ̀rẹ̀ báyìí náà là á kíni nífẹ̀ẹ́ ọ̀ tólú àwọn ọmọ olódò kan ò tẹ́rẹ́ ọmọ olódò kan ò tààrà èyí tó sàn wéréke tó dé ẹ̀kúlé ọsílẹ̀ tó dàbàtà onípele ojú wọn ò gbọ́dọ̀ bù mọ́ alábàjá wọn ò gbọ́dọ̀ bù sẹ́sẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ náà ni ó pọnmi odò náà gbẹ. àbú olúfẹ́ o àkejì ọmọ àbú ojú mi ẹ̀ṣọ́ ojúra bẹ̀ ó lé gẹ́ngẹ́ àbú ojú mi ẹ̀ṣọ́ ojúra bẹ̀ ó lé góńgó àbú òní jẹ́wé ogún ṣèrè wọ́n rìn lọ́wọ́ wọ́n lọ lákòókò ọmọ lọ́wọ́ ẹ̀dán àwọn lọ́mọ àbú olúfẹ́ àkejì ọmọ nílé bàbá tóbi bàbá tiwọn lọ́mọ àbú ojú mi yẹ̀ṣọ́ ojúra bẹ̀ ó lé góńgó wọ́n rìn lọ́wọ́ wọ́n lọ lákòókò ọmọ lọ́wọ́ ẹ̀dán lẹ́yìn lọ́mọ alákòókò pòrò wọ́n láì dúró ká tó kí wọ́n nífẹ̀ẹ́ ọ ní àjọ̀dọ̀ bẹ̀rẹ̀ ká tó kí wọ́n nífẹ̀ẹ́ òye tòǹgà tó ń bẹ̀rẹ̀ láàkí wọ́n nífẹ̀ẹ́ òtólú bàbá dúró kí wọ́n nífẹ̀ẹ́ òtàbẹ̀rẹ̀ ojúrábẹ́ sáwọn bàbá mi ẹbọ ni wọ́n múlùwà rẹ̀ ṣe lẹ́wọ̀n mo nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ́ èdè ọ̀ ní ẹ̀rù jẹ̀jẹ̀ èrò àbú ní ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́ lẹ́wọ̀n ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ odò tó sàn wéréké tó lọ sàn wéréké ó dẹ́yìn kò lé ọ̀sìnlẹ̀ ló dà bàtà ó dẹ́yìn kò lé adétawẹ̀ ló bá dókun ebi onípele ojú ò gbọ́dọ̀ mú ìran àwọn abàbàjà wọn ò gbọ́dọ̀ bú sísẹ̀ kìkìdá olójú sọ̀bọ̀rọ̀ ni momi odò náà gbẹ ọ̀bọ̀rọ̀ mi wù mí ẹ̀yà àjẹkíbi dandan mọ́ bálábẹ́ àwọn lọ́mọ onílù kan ìlú kan eléyìí tí wọ́n fa wẹ̀kún ṣe ń jọjọ́ sí akété pé tí erin ni wọ́n fi ṣọ̀sán rẹ̀ lẹ́ọ̀mọ onílù kan ìlú kan nílé bàbá tóbi bàbá tiyín lọ́mọ ni àlólúpẹ́lẹ́ ò gbọ́dọ̀ jó àwọn àbàbàjà wọn ò gbọ́dọ̀ pẹ́sẹ̀ dà ọ̀gẹ́dẹ́ olójú sọ̀bọ̀rọ̀ ní òjòlù náà ya nílé bàbá tóbi bàbá tiwọn lọ́mọ ọmọ fìtílà kété pé eléyìí tí ń bẹ lótú fẹ̀ǹjọ́ ọjọ́ sí ànínà òníkùn bẹ̀ ń tọ̀sán torí pé bẹ́ẹ̀ bàbá wọn gbé kawọ́ ẹyọ tí ń pè ọ́ ní ẹrù jẹ̀jẹ̀ ẹ gbọ́ mo lọ́pọ̀ mẹ́sàn-án ní múlẹ̀ olúfẹ́ wù mí o
ìkúnlẹ̀ rògbòdú kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi àjà kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi òjì ọwọ́ ṣẹ̀gìṣẹ̀gì ìwuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi aṣọ funfun nẹ́nẹ́ kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ Ọọ̀ni ìyípa ọ̀ṣà kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ Ọọ̀ni káfárí apá kan kádápá kan sí kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi òbí ìfin ìwuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi òbí ipa kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ Ọọ̀ni àgbógbó ẹnu mùrèmùrè orí kan tí kì í jẹku orí kan tí kì í jẹja orí tí kì í jògòǹgò abomi ọbẹ̀ lóore ẹ ò kà sá mọ̀ pé kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ àwọn bàbá mi àbúntẹ́ ní ọmọ aṣòro fi ìgbẹ̀rẹ̀ lọ. èrò káre lè ìfẹ́ èrò káre lè ìfẹ́ ọjọ́ ọjà ìfẹ́ ọjọ́ ọjà ìfẹ́ èrè káre elémi o ìlú òkèrè kí hàn máa lágbà kí hàn máa lágbà láyé mọ̀rẹ́ ní yéye o. ètò Ọmọdúnrún àṣà wa gbà yìí ó pọ̀ gan ó kọjá ìrẹsẹ̀ àṣà ládùn lóde ètò tó fọgbọ́n yọ àṣà wa gbà yìí ó gbẹ̀yẹ ò níbikíbi láyé tèmi tọ́pẹ́ dé ọmọ Fálànú ló mọ̀mọ́ yọ ẹ̀kú àmójúbà onígègé ọ̀rà ètò àṣà ládùn tún ti gbìnà yá ní alára àgbà yìí dá gbogbo ọmọ Yorùbá ẹ̀túnjẹ́ àjọ jẹ̀gbádùn ètò tèmi tọ́pẹ́ tún ti dé ọmọ Fálànú wa onígègé àrà lóníkẹ́kọ̀ọ́gbọ́n tèmi tọ́pẹ́ ó tún dé Àyìndé ò káre àwa ò nílé gbà níta wa ò káṣá wa dojú dé. tọ́ orírun náà láti déhùn Tèmítọ́pẹ́ Afọlámi ó ti gbé wa rí fẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ pátápátá mo mọ̀ pé orí yín ó ti wú báwọn inú yín ó sì ti dùn torí lára nǹkan tí ó jẹ́ àmúyẹ ìran Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà mi ò ní òun náà ni oríkì eléyìí tí a tún fi yàtọ̀ láàrin gbogbo àwọn ẹ̀yà ilẹ̀ adúláwọ̀ yòókù tí ọba mi Èdùmàrè tó fi jíǹkí wa abala tá a fẹ́ bọ́ sí báyìí òun náà ni ewì ìsítí ewì ìmọ̀ràn tá a máa ń gbọ́ láti ẹnu Adékúnlé Adébísí akéwì orí ọ̀fẹ́ ọ̀nà ò tún gbé wa lọ ibìkan lálẹ́ òní ẹja farabalẹ̀ ká jẹ gbádùn rẹ̀. pè láṣà nílé ẹ̀kọ́ wa gbogbo níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà. ẹ kú àjálẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ǹlẹ́ dédé níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ ẹ tún kú dédé wòyí ọba olúwa kó fi ọ̀sọ́rọ̀ gbogbo wa ẹ kú bójú ọjọ́ ṣe rí ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ léeṣẹ́ wa Adékúnlé Adébísí ti dé àsáládùn lápètò pẹ̀lú Tọ́pẹ́ Crest 91.1 FM ló lètò àrà èmi la fẹ́ wí kí la tún fẹ́ bára wa sọ ẹ̀yin bàbá màmá tẹ́ ẹ ti ń dàgbà gangan lèmi fẹ́ bá wí ká má purọ́ fúnra wa ẹ̀mí gígùn ní sànyà oore gbogbo ní túnlé tá a gbélé ayé ṣe ní túnlé ayé wa ṣe ìmọ̀ràn amúnigùn lẹ́mìí lákéwì rẹ̀ ọ̀fẹ́ báyìí mú wá ń ṣe ni kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ fi gbéyàwó ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ẹ máa najú jáde sí gbangba báyìí bá dá yín sí yàrá ojúde làátí gbafẹ́fẹ́ bẹ́ẹ̀ bá ta búngá tẹ́ ẹ nasẹ̀ díẹ̀ tẹ́ ẹ gbẹnujó níbi kákẹ́ni tí ń kọjá lọ kádéjúmọ́lé ń sàlékún òjòjò àgbà ẹ gbọ́ bí ẹ dákun ẹ máa gbafẹ́rẹ́ díẹ̀díẹ̀ bàbá màmá ẹ má jẹ́ àgbàgbé àgbo mímu egbòogi àsìkò àgúnmu tẹ́ ẹ má bùmùbùwẹ̀ kára ó lè jí pépé ebi tó bá rọ́wọ́ họ rí dáadáa oògùn òyìnbó lílò lójoojúmọ́ ni wọ́n mú sára lóore ọ̀rẹ́ ẹnu ọ̀tá ikùn pani díẹ̀díẹ̀ ló ń jẹ àsìkò ìṣẹ̀ yìí ọmọdé ló pé fún ń ṣe ni kí bàbá màmá ó jìnnà sírú ẹ̀ ẹ bá sọ fún gbogbo bàbá màmá àgbà kán mọ́ sórí kunkun oúnjẹ tó ṣe déédéé ọjọ́ orí àgbà làá ṣe fárúgbó nìdọ̀rìndọ̀ oúnjẹ òye létí àgbà ntán bá ń jẹ tán bá ní kẹ́ ẹ máa jẹ ní kẹ́ ẹ máa jẹ kápẹ́ láyé
pẹ̀lú àlàáfíà ohun ìgbọràn ní jẹ́ ká gbà ọpẹ́ láyé. Ẹ ṣọ́ra fún jíjẹ èyí tó lè máa pa yín díẹ̀díẹ̀. Bíjà bá ń bẹ ńlẹ̀ ń ṣe ní kẹ́ parí rẹ̀. Ẹbí tó bá ní rúkèrúdò kì í pẹ́ túká. Àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò gbogbo wọn pátá ní kẹ́ ẹ kó mọ́ra. Ìdùnnú ló ń jẹ àgbà bágbà bá rérò ara rẹ̀ a sì yá gágá. Ẹsẹ̀ bí bó ṣe rí lọ́kàn yín kẹ́ ẹ lè gùn lẹ́mìí kẹ́ ẹ lè pẹ́ ń bẹ̀. Àgbà tí ò lẹ́ni tí ò tọ́jú ẹ̀ ojú wọn a máa rí gidigidi. Ṣé kí bàbá ó ra fùfú sápò kí wọ́n máa fagbádá fẹ́ná ló tọ́? Gbogbo ẹni táwùjọ tó tiẹ̀ ló dì bẹ́ẹ̀. Ẹsẹ̀ ń tẹ́ ẹ bá nípa fúrú wọn. Fífarajìyà lágbà òyọmọ ẹ̀dá láyé ojú wọn a máa rátàlátà. Kí gbogbo dákodáko ó máa ṣe rere tọ́dẹ́tàgbà ká máa rérò ojú kó wálé. Kí gbogbo wa rí bá ti ṣe kárọ̀nà gbégbà ká máa ríre oko rẹpẹtẹ. Àròkò bọ́dún dé àrìnpa ògún kéwé ó máa jẹ́ kégbò ó sì máa fọ̀hùn láéláé. Ìyókù tún di ijọ́ mẹ́jọ Adékúnlé Adébísí yín ni akéwì rẹ̀ ọ̀fẹ́ ní wípé ó tún di láyọ̀ láyọ̀. Abala kọ́kọ́ abala kejì lápè lẹ́sà nílé ẹ̀kọ́ wa gbogbo níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà ti ṣe tèdè Yorùbá. Abala orírun ló sì kẹta níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀. Tọ́ ìmọ̀ràn ńlẹ̀ ti gbọ́ ohun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lágbà ńlé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ yóò dòdìndì kí elédùn àkómọ àfìsọ́ ẹ̀ sọ wa ká ṣọ́ra fún oúnjẹ rìndọ̀rìndọ̀ ká ṣọ́ra fún jẹkújẹ ilé tí àwọn ọmọ kéékèèké lè máa jẹ àwọn oúnjẹ kan wà gan táwa gan tá gbọ́dọ̀ máa jẹ mọ́ báyìí kí Ọlọ́run ṣàánú wa ni. Ọjọ́ kan dókítà sọ fún mi pé gbọ́dọ̀ máa jẹ ẹran nǹkan gbọ́dọ̀ máa jẹ àwọn ẹja bíi aláràn bíi nǹkan ǹjẹ́ kí wàá ní máa jẹ ó ní mo lè máa jẹ ẹja panla gbígbẹ nígbà mo wà kéke ẹran kékèké ni ẹ máa fún mi ṣé ní ìsìn tí mo tún wá lè rówó rẹ ẹran fúnra mi lẹ́tún ní mọ́ jẹran ṣé èsì páyé ń ṣe lúwẹ̀. Ẹ máa gbọ́ ìmọ̀ràn àwọn dókítà o bí wọ́n bá ti fún wa nímọ̀ràn wọ́n lè sọ fẹ́ lómi pé kó má jẹ àmàlà mọ́ tí wọ́n bá ní àjẹ ní ká máa jẹ ẹja kéèsì o. ká máa jẹ àmàlà dúdú àbámọ́là funfun. nígbà wọn bá ń sàn tí wọ́n sàn sàn kó máa gbó àmọ̀ sí nǹkan. àná Ọlọ́run ní fi wálẹ̀. tọ́ ẹ jẹ́ ká ṣe ojú òpó lẹ̀ fún tá a yiriwò lónìí lórí ètò pàápàá jùlọ níbílẹ̀ Yorùbá bá a ṣe ń lọ yìí táwọn àjòjì gòdògbò tí wọ́n ti fẹ́ gbà ló máa lọ tí wọ́n ti wọlé sí alá lọ́tún lọ́sì kélédùà ó kó wa yọ o kéésógún tẹ́nìkan lé gbogbo owó jọ ké gbàjáre ní o torí tá a bá ń sọ pé kòrú ni kíní ìlọ ti ń dò yìí ká wa báyìí o. àìfẹ̀lẹ̀ kébò sí sèré. nílà rẹ ní bá ní jó o ẹjẹ́ tètè wá bí a ṣe wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá o torí ẹ̀ la fi pe olórí wa síwájú wa báwọn o káwọn ó tètè gbégbèsè ká lè mọ tá a bá ṣe o. nọ́mbà ilé tí a pè sí lórí ètò lónìí ó náà ní 070 47 0000911 070 47 0000911 nọ́mbà ilé tí ẹ pè sínú tàbí ìkànnì Facebook wa èyí náà lè láǹfààní àti sọ ìròyìn tẹ́ bá ti tẹ Crest 91.1 FM Crest 91.1 FM kọ́má Ìbàdàn ẹ̀yọ ẹ̀jà sí ojú òpó Facebook wa ẹ̀ ló ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ mọ̀ káalẹ́. Orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o. Hello. Àgbọ̀n yín o. Hello. Ó ti rí o. Bájájọ Yorùbá àṣà Yorùbá wa ká má yẹ dágùn náà sí ká gbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ dárí. Àṣà ládùn lóde ètò tó fà kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí. Àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o. Abala kejì ló pè láti. Hello ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Orúkọ yín o àti pé níbo lẹ ti ń pè o. Adéyẹmọ Ṣẹ́gun látọ̀yọ́. Bàbá mi Adéyẹmọ Ṣẹ́gun láti Ọ̀yọ́ ọmọ láàfin ojú pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Tọ́.
ẹ máa pé ètò àwa mọ̀ ní o. ìgbésẹ̀ gbé wá lálẹ́ ó tó ga o. Tọ̀ kí ọlọ́wọ́ bá dá sí o. àṣẹ o. mo rò pé èsì owó ló tiẹ̀ fẹ́ kí jí gbogbo tutù báyìí ní táwọn èèyàn tí kálukú fi dákẹ́ tàbí ń wòran. àbí. owó tí kálukú rò owó ní kálukú wá kí. gbogbo bá sì dé sáré lówó ọ̀hún. àbí o ṣé nígbà tó gun bá dé ṣé ò ní dènà owó tá a wá là ń wá. gbogbo ìgbèríko tí ìyẹn gbé ṣẹlẹ̀ gan kò sí pàdé pé bí àwọn àgbẹ̀ tí máa fúnra wọn jọ ńgbà kan. táwọn bàbá wa máa ń ṣe tí ó fi fa ogun àgbẹ̀ kọ́yà ń jó nípa fẹ́ jíjà ń gbára. kò sí ètò èyí kálukú àkàdákà ń wòran náà. àbẹ́ẹ̀ rí ṣé èsì pé ìdí wọn ló mú wa. kọ́lọ́ ọba kó sí bàbá wa Ìbà Gani Adams náà nú. àṣẹ o. ìta àti oyè tá a fi ẹ jẹnu. àbí. àwọn àgbàdo olóṣèlú wa náà tí wọ́n fi ràn wọ́n lọ́wọ́. àbí o. bàbá ti torí ẹgbẹ́ ìgbésẹ̀ tó yẹ ó ti máa wà nílẹ̀ Yorùbá ni pé aláwọn àdìsáyà sójà. báwo ni káwọn ọ̀dọ́jọ́ tí wọ́n máa tírénì wọn. bẹ́ẹ̀ni. táwọn àgbọ̀ olóṣèlú ó sì fowó lẹ̀ láti ra nǹkan àjà. àwọn àgbààgbà abẹ́lé náà àná wá nǹkan àbílẹ̀. inú mi dùn pẹ̀lú àlàyé tẹ̀ ń ṣe yìí. ara àwọn ọ̀mọ̀ràn bóyá wọn bí wọn bá ronú lọ bẹ̀ tẹ́lẹ̀ ara àwọn ọ̀mọ̀ràn kan tó lẹ́yìn tún fún wọn yìí. bẹ́ẹ̀ni Ọlọ́run ní jọ́ bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. àṣẹ o àṣẹ Èdùmàrè o ẹ ṣeun bàbá mi Adéyẹmí Ṣẹ́gun láti Ọ̀yọ́ Ọmọláàfin ẹ ṣeun. ẹ̀lú ẹ káalẹ́ o ẹ bá gbóhùn sókè àgbọ̀yìn dáadáa o. ẹ̀lú kálẹ̀ pẹ̀tọ́. Ọlọ́run ní mọ̀ ń to bàbá mi orúkọ yín àti pé mo lẹ̀ ti ń pè o. àfa àǹbàjì láti amúlòkó. àfa àǹbàlí láti amúlòkó orí ètò àṣáládùn náà la wà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yìí tèmi tọ́pẹ́ ọmọ Fálànù. Ọlọ́run mọ̀mọ́ fún yín sí. àṣẹ o. àbí àyàn ọmọ gbà ọ. àṣẹ o. ọ̀rọ̀ lórí àwọn ètò ààbò mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. òun náà la sọ lónìí. mo rò wípé nígbà kan tí wàhálà àwọn ajínigbé ìtọ́ àwọn Fúlàní darandaran. ó ṣe nítorí ẹ̀ náà ṣe náà gbé àwọn Àmọ̀tẹ́kùn yìí kalẹ̀. bẹ́ẹ̀ni. ní gbogbo ilẹ̀ Yorùbá ń jọ sí. bẹ́ẹ̀ni o. òun tá a padà nílé ṣe ni pé bí káwọn Àmọ̀tẹ́kùn ọmọ ní sẹ́ẹ̀lì kan lọ máa mú òyìn lágbo ilé kan dájú láti sọ àwọn ọlọ́pàá láyìí. wọn ò ṣiṣẹ́ tá a rán wọn ò ṣiṣẹ́ tá a torí ẹ̀ ni wọ́n máa gbé wọn kalẹ̀ pé kí wọ́n ó ṣe. sọ lórí tó lóṣèlú tí ẹni kan máa ẹ̀ǹpáwá àwọn Gani Adams yẹn ó wà á náà wọ́n wá ní gbogbo rògbòdìyàn yìí wọ́n ò lè ṣe yẹn. àwọn bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kánsá lè gbé máa dojúkọ èyí tí wọ́n fi dá Sunday Igboho lọ́wọ́ kọ́njọ́ sínú. èmi rò wípé bí ibà Sani Adams bí ibà Gani Adams bá ṣáájú Sunday Igboho ṣetán láti gbárùkù tì wọ́n torí pé arógun mọ́ sá. àwọn kan wọ́n pè sí Gani Adams wọ́n ṣáájú. iná là ń sọ yìí. iná là ń sọ yìí. àwọn Àmọ̀tẹ́kùn ọba wa ṣiṣẹ́ lórí àwọn Àmọ̀tẹ́kùn yẹn nígbà tó yẹ gbọ́n kalẹ̀ kọ́ ni wọ́n ṣe o. báyìí ṣe sọ yìí náà tún dáa a tún pé àkíyèsí àwọn aṣíwájú wọn àtolórí wọn sí i. àwọn náà sì ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. torí ẹ̀ ló fi jẹ́ pé ìkànnì Crest FM àwa yìí máa ń da ọwọ́ boró lójú bọ́rọ̀ bá ṣe rí làwa máa ń sọ akékaka kọ́lọ́rọ̀ ò gbọ́ ni wá bọ́lọ́rọ̀ bá gbọ́ àfẹ́ kọ́lọ́rọ̀ ò kíyèsí kí wọ́n lè wá nǹkan ṣe síbẹ̀. àṣẹ o. nígbà mo sọ̀tàn tí mo ṣàlàyé ọ̀rọ̀ tó lẹ́ẹ̀kan ẹnìkan lára àwọn ọ̀rẹ́ mi pè mí pé Tọ́pẹ́ Fálànù ò sọ́ra rẹ̀ ò sọ́ra rẹ̀ kán mọ́ jẹ́ ọgbẹ́ mo ní wọn ò lè jẹ́ mi gbé igbá ni wọ́n pa àwọn ìpa. hello ẹ kálẹ́ o. kálẹ́. orúkọ yín àti pé ní wọlé tí ń pè. comrade Olúwaṣẹ́gun láti Gbági. bàbá mi comrade Olúwaṣẹ́gun láti Gbági ńbàdàn ọ̀rọ̀ rẹ o. olú àkóràn wà ní. àṣẹ Ìdùmarè. nípa ọ̀rọ̀ ètò ààbò. kí àwọn gómìnà wa tó wà ní South West ọ̀dọ̀ wa ń bí kí wọ́n jọ. wọ́n fún Gani Adams ní ààyè gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. kí wọ́n jẹ́ kí ipa olè tó jẹ́ kó fi ara hàn. bàbá mi ẹ dákun mo fowó àtọmọdé yín lẹ́nu ẹni kí wọ́n fún wọn láàyè. èmi rò wípé ẹ̀yin àgbà náà lẹ sọ pé ọmọ tó bá sípa ńlá gbé táwọn náà bá ṣe àgbékalẹ̀ pé tí mo nílẹ̀ tí mo rò pé ó lè ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá rè ààyè ó wà nígbà wọn bá rí pé nǹkan tó lè jọ sí gbogbo ọláǹfààní ni. lóòótọ́ nígbà tá a bá rí pé wọ́n gbé gbèsè kankan ẹ̀yin náà gẹ́gẹ́ bí ẹnìkan ṣe é kíyèsí pé ẹ rí gbèsè kankan láti ọ̀dọ̀ wọn níta ń sọ gangan nù.
lóòótọ́ ẹ lè máa wò pé wá kó dìgbà tí wọ́n bá ṣe pa ṣùgbọ́n níwọ̀n bàbá tó ti fi wọ́n jẹ ààrẹ ó yẹ kọ́ mọ̀ pé ṣe ni wọ́n káàtó. kí àwọn gómìnà wọn kan wá pè wọ́n pé ókè ètò ààbò kí la fẹ́ ṣe wọ́n ní àìrìnpọ̀ ejò ló ń kó ló ń fi ìyá jẹ wọn ojú òní tì yín tí mo fẹ́ kẹ́ sọ gangan lẹ́sẹ̀ sọ. tí Gani Adams bá ń lọ tí Sunday Igboho tẹ̀lé tí àtúrí àwọn míì tó tún àwọn èèyàn bíi tó pa Bọ́lábí tó jẹ́ pé. ètò ààbò àṣẹ̀ṣẹ̀ rílẹ̀ bẹ́ẹ̀ni ètò ààbò àṣẹ̀ṣẹ̀ rílẹ̀ kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ àwọn náà mọ̀ pé mò náà wá máa gbọ́n sí epo Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe epo fàájì bẹ́ẹ̀ni o ojú òní tì kì í ṣe pé mo jẹ́ tó mo lọ dòkó sí ìta sọ gangan nu. kí àwọn náà kàn fi ara hàn kí wọ́n fi pa wọn hàn wọ́n fi pa hàn kí ṣe kí wọ́n máa ṣe ìdàgídà káàkiri gbogbo ìgboro àti fún wọn pé wọ́n ṣàjẹ́ kí ẹ jẹ́ kí ipa ipò tó jẹ kó fara hàn ojú òní tì yín lu àrùn wá lọ́wọ́. àṣẹ bàbá mi ojú òní tì yín àní wàrà wa tì ẹ já máa sọ bá àwọn kókó làárọ̀ fàdí tí. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ orúkọ yín àti pé mo lẹ ti ń pè o. ẹ̀sùn kò tó sí tẹ́ fi ń gbọ́ wa o ẹ̀sùn kò tó sí tẹ́ fi ń gbọ́ wa tàbí kẹ́ yín lẹ̀kọ́ mọ́ bàa rí o. Egúnjọ bí aláyàbí òkè láti Adégbàyí. Ọlọ́run náà ní tó bàbá mi ìwòye ti yín o. Kí lẹ wí? Àṣẹ bàbá mi. Èmi náà ń pe Ìbà Gani Adams ká pé gbogbo àwọn àgbààgbà jagunjagun tó wà nílẹ̀ Yorùbá ká jẹ́ àmọ́ àsìkò yìí wọ́n pọ̀ wá mẹ́rẹ̀ púpọ̀ jù. Ó ti pọ̀ jù. Àwọn gómìnà wa gan pàápàá ó dàbí ẹni pé wọn ò fẹ́ nìkan ṣe. Àbẹ́ẹ̀ rí nǹkan. Ìpàdé tí ẹ ṣe lápapọ̀ tá a rò pé wọn ò gbé ìgbésẹ̀ yẹn wọn ò gbé nǹkan kan. Wọ́n bá já àwọn ọba àbí àyìn gómìnà ilẹ̀ Haúsá ni bí ọba fẹ́ fà á ni wọ́n sọ yálà ọ̀dà àkọ̀dá o kí làwọn ń ṣe ẹ dákun ẹ pé gbogbo àwọn Sunday Igboho ẹja mọ̀pá yín o ilẹ̀ Yorùbá ó mì tìtì wọ́n mọ̀ pa àti ń sojú. ẹni ẹlẹ́ni náà ti gbìyànjú n bò sì jẹ́ pé rere ló lóun fẹ́ ṣe tí wọ́n fẹ́ sọ di bímọ lọ́wọ́ ó sì wò pé rere ni wọ́n ṣe wọn ò ní ṣe kà á. ire bá níbi ìpàdé lọ́hùn-ún. torí ẹni tí bá ń ṣe bí àwọn ibẹ̀ èèyàn bá sì ń gbìyànjú àti ṣeré ojú gbogbo wa náà ló jọ tó ọdún mi kò sí àsìkò púpọ̀ mọ́ ẹ má bínú torí pé bí aago 8 bá ti kọjá 20 ìṣẹ́jú òun náà ni a láǹfààní láti tàtàpínsẹ̀ lórí ètò lónìí àtúbàsìkò yìí pé gbogbo àwọn akọni àtàwọn èèkàn ọmọ Yorùbá tí àwọn náà lọ́wọ́ nínú bí ìlọsíwájú àti ìdàgbàsókè ó sì bá àwọn Yorùbá gẹ́gẹ́ bí ìgbésẹ̀ táwa ń gbé pẹ̀lú agbára táwa ní a sì ti rọ Ìbà Gani Adams a sì tún lu Sunday Igboho májàsọ́lá bàbá àgbàlagbà ọmọ Onígbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde atapẹ́tẹ́ inú omi gègèlè báyìí lodò sànyà akọni mùkànmùkàn tí mú bí ó gbẹ́dùn mú bí ó gbé kan mú tó dùn kọ̀rẹ́ míkú kan fáwọn ọ̀gánni tí gan ni ẹni gan ni àtàwọn ọ̀gánni lójú gan ni lẹ́yìn tí rìn gẹ́gẹ́ tí jára gẹ́gẹ́ àgbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fipò onípọ́npọ́ popopo ẹ jẹ́ ń dánu dúró bá wọn ẹ wò ó tó bá dijọ́ mẹ́jọ ká tún mọ́ pàdé lórí àkọ́tún ètò wa ètò yín àṣáládùn tèmi tọ́pẹ́ ọmọ Fọlànú dágbére pélé yá Ọládádé Àyìndé alálùbárí kò rin ọdẹ onígègé ara ọmọ ìyá àdúrà ní káfíńrì àtàwọn káfí pàdé fún ìkéde àti polówó ọjà tàbí tẹ́ bá ní tẹ́ fẹ́ bá mi sọ ẹ pè mí sórí nọ́mbà yìí 070-5140-4540 070-5140-4540 Ẹniọlá Abọ́ládé òun náà lọ lọ́wọ́ bọ́tìnì fún sáà yìí òní gan mọ́ náà o ìpàdé wa bí adùn bí oyin o Adékúnlé Adébísí Iléyá Tèmítọ́pẹ́ Afọlámi ó di jọ́ mẹ́jọ. ẹ̀já rèlé o.